aṣojú Odùduwà ọ̀rọ̀ Odùduwà nation Yorùbá country kì í ṣe ohun tó yẹ kó lè fàjà. Pínpín ní Nàìjíríà wà tẹ́lẹ̀ kí àwọn òyìnbó tó dé. Oníkálukú ẹ̀yà kọ̀ọ̀kan ló ń gbé ìgbé ayé àlàáfíà. Oníkálukú sì dá dúró láàyè ara wọn. Wọ́n sì ń ṣe ìlú àti ìjọba bó ti yé wọn. Ìṣèjọba Haúsá àti Fúlàní ọ̀tọ̀ ló jẹ́. Ìṣèjọba Yorùbá àti Ìgbò kò papọ̀ mọ́ra wọn. Amalgamation pípa tí wọ́n pa wá papọ̀ lọ́dún 1914 láìsí àpérò kankan ló dá wàhálà lẹ̀. Àwọn òyìnbó Portuguese àwọn òyìnbó potoki bíbú potoki ló kọ́kọ́ wọ Nàìjíríà níjọ́sí. Nígbà tí wọ́n sì dé, òwò ẹrú slave trade ni wọ́n fi àwọn baba ńlá wa ṣe lọ sí ìlú àwọn aláwọ̀ funfun torí kò tí ì sí bàálù, ọkọ̀ ojú omi ló wà. Ìgbà míì wọ́n fi àwọn baba ńlá wa roko, wọ́n sì fi wọ́n kọlẹ̀. Gbogbo tí wọ́n bá fi wọ́n gbìn nígbà náà, ìgbà tí èrè oko bá wá jáde, orílẹ̀-èdè wọn ni wọ́n tún kó gbogbo ẹ̀ lọ nígbà náà. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa gbọ́ o, kò sí Black America níbì kankan, Black Africa ló wà. Àwọn baba ńlá wa tí wọ́n kó lẹ́rú níjọ́sí lásìkò owó slave trade, àwọn ló di Black America láàrin àwọn òyìnbó. Àwọn ni wọ́n bí sí tí wọ́n sì ń rẹ̀ sí láàrin àwọn aláwọ̀ funfun. Kò sí Black America níbì kankan, òótọ́ ọ̀rọ̀ lẹ́gbọ̀n Black Africa ló wà. Iceland lórúkọ tí àwọn aláwọ̀ funfun ìyẹn àwọn Portuguese kọ́kọ́ fún Nàìjíríà nígbà tí wọ́n dé. Ìtumọ̀ rẹ̀ ní ìlú tí ń bẹ láàrin gbùngbùn omi, torí ìlú Èkó ni wọ́n dé sí, àti ìlú Èkó ni wọ́n ti ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà tó yá tí ọjọ́ ayé ń sún síwájú ni wọ́n bá yí orúkọ padà, kò jẹ́ Iceland mọ́, ni wọ́n bá sọ ní Niger area nítorí iléeṣẹ́ Royal Niger Company. Gbogbo ibi tí àwọn òyìnbó bá ti wà lórílẹ̀‐èdè wa tí wọ́n ń ṣe òwò ẹrú káàkiri ni wọ́n máa sọ pé Niger area làwọn wà. Niger area Niger area ohun tó fa Niger area nu kẹ́ ẹ̀ máa gbọ́. Iléeṣẹ́ Royal Niger Company ló ta orílẹ̀‐èdè wa fún British níjọ́sí. Àwọn òyìnbó Gẹ̀ẹ́sì wọ́n gbà wá lọ́wọ́ àwọn òyìnbó Portuguese bímú potoki lọ́dún 1901 lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọdún 1890 ni oníròyìn obìnrin ni Flora Shaw yí orúkọ Nàìjíríà padà, kò jẹ́ Niger area mọ́, ó wá di Nàìjíríà. Lára orúkọ omi ni wọ́n ti sọ Nàìjíríà lórúkọ River Niger. Ẹ máa gbọ́ bí orúkọ Nàìjíríà ṣe jáde nu gbogbo mùtúmùwà. Aṣojú Odùduwà ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ lásìkò tí Ọláyínká Abat Macaulay ń jà fún òmìnira Nàìjíríà nílùú Èkó. Ìṣẹ̀lẹ̀ tó bà àwọn òyìnbó lẹ́rù ni, ó dà wọ́n jìnnìjìnnì, ó mú wọn síbáṣìbo. Ọláyínká Abat Macaulay ó kọ lẹ́tà ránṣẹ́ sí àwọn òyìnbó Gẹ̀ẹ́sì níjọ́sí. Ó ní òun fẹ́ bá wọn ṣèpàdé lórí òmìnira Nàìjíríà. Aago 2 ọ̀sán ló kọ sínú lẹ́tà pé ìpàdé á wáyé níbi tí wọ́n sọ di Festac nílùú Èkó lọ́wọ́lọ́wọ́. Kí aago 2 ọ̀sán tó lù, àwọn òyìnbó ti dé sí gbọ̀ngàn ìpàdé. Aago 2 lù, aago 2 àbọ̀, aago 3 títí tó fi di aago 4 ìrọ̀lẹ́. Ọláyínká Abat Macaulay tó pe ìpàdé kò yọjú. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀. Ìgbà tí
aago 4 ìrọ̀lẹ́ lù tí oníkálukú àwọn òyìnbó ti fẹ́ mọ́ bínú lọ ni wọ́n bá rí Ọláyínká Abat Macaulay látẹ̀yìn òkú èébú ni wọ́n ń jù sí i. wọ́n ní ìwọ tó pé ìpàdé ní aago 2 ọ̀sán aago 4 lọ ṣẹ̀ṣẹ̀ wá dé. Abat Macaulay ó ṣe bẹbẹ lọ́jọ́ tá à ń wí ó jẹ́wọ́ ara rẹ̀ léèyàn dúdú ó jẹ́wọ́ ara rẹ̀ lọ́mọ Yorùbá. ọba ní kí oníkálukú wojú aago wọn wò aago bá yí sí aago 2 ọ̀sán gẹ́rẹ́gẹ́ láti aago 4 ìrọ̀lẹ́ láago bá padà sí aago 2 ọ̀sán àti aago tí wọ́n fi sọ́wọ́ àti aago tí wọ́n gbé sórí ìkọ́. Abat Macaulay Ọláyínká ó fa ọwọ́ aago sẹ́yìn ó yí ojú ọjọ́ padà. àtìgbà náà ni wọ́n ti ń pe Abat Macaulay ní wizard tí wọ́n ń pè ní oṣó. wọ́n ń sọ wípé agbára ń bẹ lọ́wọ́ ọ̀ràn Yorùbá. Ọláyínká Abat Macaulay ìlú Èkó ni wọ́n bí sí. ipa bíntín kọ́ ni ìran Yorùbá ti kó ní Nàìjíríà. Ọláyínká yìí ni àbísọ Abat Macaulay nígbà tí wọ́n bí nígboro Èkó. orúkọ tàwọn èbó ní Abat Macaulay. nígbà náà bí wọ́n bá bí yàn tí wọ́n sì sọ èèyàn ní orúkọ àbísọ àwọn òyìnbó náà tún lórúkọ tiwọn lọ́tọ̀ torí abí àwọn òyìnbó la wà nígbà náà. ohun tó mú kí àti gba òmìnira Nàìjíríà yánu láwọn ìgbésẹ̀ tí Ọláyínká Abat Macaulay gbé níjọ́sí. kódà ẹlòmíì ń pè ní oṣó ẹlòmíì ń pè ní babaláwo torí lódodo ó wà nínú ẹgbẹ́ àwọn oníṣègùn ìbílẹ̀ nígboro Èkó torí àfẹ́ẹ̀rí ló ń lò àti àwọn nǹkan míì tá a mọ̀ tó fi ń kó àwọn dọ́kúmẹ́ǹtì jáde lọ́fíìsì àwọn òyìnbó láwọn àṣírí ńláńlá tí ń tú fáyé. ṣé ẹ mọ̀ pé òun náà ní ìwé ìròyìn tiẹ̀ bí ìrìn àjò òmìnira Nàìjíríà ti bẹ̀rẹ̀ nu láti ọwọ́ Ọláyínká Abat Macaulay lórílẹ̀‐èdè Nàìjíríà. ipa bíntín kọ́ ni Yorùbá ti kó lórí ọ̀rọ̀ Nàìjíríà kó tó dúró ká tó gba òmìnira àti lẹ́yìn ìgbà tá a gba òmìnira tán. òmìnira tí ọmọ Yorùbá jà fún ká tó gbà á lọ́wọ́ á di òmìnira fún ìran Yorùbá. ọmọ ẹlẹ́ran wá ń jẹgun ẹran. Ọláyínká Abat Macaulay ìran Yorùbá ni torí ìlú Èkó ni wọ́n bí sí. ibẹ̀ ló ti lo ìṣẹ̀mí ayé rẹ̀. Anthony Enahoro tó kọ́kọ́ gbé àbọ̀ òmìnira Nàìjíríà wọ ilé ìgbìmọ̀ asòfin lọ́dún 1953. Ẹdó ló ti wá ní Benin. ìran Yorùbá sì ni wọ́n nílùú Benin. Rẹ̀mí Fani-Káyọ̀dé tó sì tún àbọ̀ ọ̀hún gbé kalẹ̀ lọ́dún 1958. ọmọ Yorùbá ni. iṣẹ́ ńlá ni ìran Yorùbá ṣe ká tó gba òmìnira Nàìjíríà. wọ́n Nàìjíríà là ń pariwo tí wọ́n fi pa olóyè MKO Abíọ́lá dànù tí ọmọ Yorùbá ò sì rí nǹkan kan ṣe. wọ́n Nàìjíríà là ń wí tí wọ́n fi sọ olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ di èrò ẹ̀wọ̀n níjọ́sí. kò sí restructuring mọ́. Odùduwà nation là ń fẹ́. ògo adúláwọ̀ ni wá. olórí pípé ọlọ́pọlọ ní Yorùbá. aṣíwájú ni wá. Yorùbá a kì í ṣèrú ẹ̀yìn. ìbò June 12 ọdún 1993 tí gbogbo ayé gbà pé Abíọ́lá ló wọlé aṣojú Odùduwà. Olúwa ló mọ iye ẹ̀mí tó bá rògbòdìyàn June 12 lọ. ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá nínú ìran Yorùbá ni wọ́n gbé tìmọ́lé lórílẹ̀‐èdè tí wọ́n ti jọ bí gbogbo wa. ó ti pẹ́ tí wọ́n ti ń fi ẹ̀tọ́ ọmọ Yorùbá dùn Yorùbá. kí la ṣe kí la gbé nígbà yín gan. Odùduwà nation là ń fẹ́. mọ̀ wọlé káàbọ̀. Odùduwà nation là ń fẹ́.
ọmọ Yorùbá sì ti ṣe tán ẹ wo àsìkò tá à ń ṣe ìjọba ẹlẹ́kùnjẹkùn níjọ́sí àwọn nǹkan mèremère tó wọ ilẹ̀ Yorùbá kò níye Western Region àwọn aṣáájú wa ṣe ilẹ̀ Yorùbá ní àwòkọ́ṣe nílé èèyàn dúdú Western Nigeria Television àkọ́kọ́ rú rẹ̀ nílé èèyàn dúdú Yunifásitì ìlú Ìbàdàn Liberty Stadium gbogbo ẹ̀ ilẹ̀ Yorùbá ló ti lálẹ́ wù Cocoa House nígboro ìlú Ìbàdàn owó kòkó làwọn aṣíwájú wa fi kọ́ ọ níjọ́sí kí wá là ń bá ká kí ni Ọlọ́run ò ṣe fún wa nílẹ̀ Yorùbá kò sí ìyà tó lè jẹ́ Yorùbá tá a bá ya kúrò lára Nàìjíríà kò yẹ kí ìyà ó lè máa jẹran Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àwọn iṣẹ́ mọ́nìgbàgbé tí ọmọ Yorùbá ti gbé ṣe the National Pledge ọmọ Yorùbá lọ́kọ́ lọ́dún 1976 ìyá wa Felicia Adébọ́lá Adédoyin Nigeria flag ọmọ Yorùbá ló ṣe Michael Taiwo Akínkúnmi ipa mọ́nìgbàgbé tún ní ìyá wa Fúnmiláyọ̀ Ransome Kuti ti kó nínú sẹ̀mí orílẹ̀-èdè Nàìjíríà obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wa ọkọ̀ tó sì tún kọ́kọ́ jáde fún òmìnira Nàìjíríà ìyá wa Fúnmiláyọ̀ Ransome Kuti ni iṣẹ́ takuntakun tí ọmọ Yorùbá ti gbé ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà là ń sọ fún gbogbo mùtúmùwà orílẹ̀‐èdè tí ẹ̀mí màálù ti wúlò jẹ̀mí ọmọ ènìyàn lọ kò sí restructuring kankan mọ́ kò sí referendum kò sí memorandum of understanding Odùduwà nation ló kù àti súnkàn gírí àti fà á kẹ́kọ̀ọ́ rí ilé ti yá ìyà tí ń jẹ ọmọ Yorùbá ó tó gẹ́ ilé tó lọ kò sí ibi tí àtijọ́ra wa ìwà àti ṣe wa kọ papọ̀ ìwọṣọ wa àṣà wa gédégédé ló yàtọ̀ síra wọn kódà ilẹ̀ wa kọ papọ̀ mọ́ra wọn àtìpìlẹ̀ ní Ọlọ́run ti pín wa àwọn òyìnbó Gẹ̀ẹ́sì ló ṣe ìfẹ́ inú ara wọn látàrí àti ṣèjọba lé wa lórí ni wọ́n fi pa wá papọ̀ lọ́dún 1914 lórílẹ̀‐èdè Nàìjíríà irọ́ àti ẹ̀tàn ní restructuring lórílẹ̀‐èdè Nàìjíríà Yorùbá ti pinnu lórí Odùduwà nation no going back ìbágbépọ̀ tó bá ti mú wàhálà lọ́wọ́ ká jókòó ká yí tábìlì po ká bára wa lọ́wọ́ ká dágbére fúnra wa àjọṣepọ̀ tí ó bá ti mú àlàáfíà lọ́wọ́ kó ní kálukọ́ kọjá lọ sílé bàbá ẹ̀ ìwàásù wo làwọn kan ń ṣe fún wa ṣé ó dìgbà tí wọ́n bá pààrọ̀ Yorùbá rẹ́ ká tó mọ ń tọ́kàn lọ́rọ̀ wa ẹ̀yin tẹ́ ń ṣe ìwàásù fún wa orí òkè lẹ ti ń fò ẹ wọkọ̀ nílẹ̀ Yorùbá ò lè lóko a lè lódò mọ́ látàrí ètò ààbò tó ti mẹ́hẹ nílẹ̀ Yorùbá àwọn aráàlú òkèèrè ẹ̀rù ń bà wọ́n àti wálé àwa tá a wà nílé inú bẹ̀rù bojo la wà ọjọ́ wo la fẹ́ ṣerú èyí dà aṣojú Odùduwà ọmọ Yorùbá ti ṣe tán a fẹ́ gbara wálẹ̀ lọ́wọ́ ọ̀yà aṣojú Odùduwà tí kì í bá ṣe ti Sunday ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho owó baba dami òòṣà tó sì wá níyè tó sì tawájí nílẹ̀ Yorùbá ojú oorun la bá wà tí wọn bá fi pa ìran Yorùbá rẹ́ àwa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Sunday Adéyẹmọ Sunday Ìgbòho adúpẹ́ tó gbà wá kalẹ̀ lọ́wọ́ kú òjijì ó gbà wá kalẹ̀ lọ́wọ́ kú àìtọ́jọ́ ẹnikẹ́ni tó bá wá ní níbo ni Sunday Ìgbòho gbégbà olúwa rẹ̀ ó fọjọ́ ọlọ́jọ́ lọ àfọ onítọ̀hún kò ní gbó òjijì ní ọwọ́ aṣojú Odùduwà ló tún mú mi máa kí
ìmáàmù Yorùbá Abdulrahim Àdúrànígbà. Ọjọ́ ti pẹ́ tí àáfàá yìí ti ń tẹnu mọ́ Odùduwà nation tó sì ti ń jà fúnra Yorùbá. Àáfàá Abdulrahim Àdúrànígbà, adúpẹ́ gan-an, adúpẹ́ lọ́wọ́ yín aṣojú Odùduwà. A tún wá kí ààrẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́. Adúpẹ́ lọ́wọ́ yín ẹdúró tìran Yorùbá. Àwa kí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ẹ̀kú sábàbà iṣẹ́ lẹ ṣe ṣùgbọ́n ó kù nìbọn ró, iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Èyí ló tún wá mú mi kí Koiki Media tẹ́ ẹ jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ pẹ̀lú àwọn ìròyìn yàjóyàjó nípa Oòduà nation àti àwọn ìròyìn lábẹ́lé títí tó fi dókè òkun. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi tẹ́ ẹ dúró. A kí gbogbo yín púpọ̀ púpọ̀. Aṣojú Odùduwà lórúkọ tèmi, ká tún gbọ́ra wa nígbà míì.